people, PG of my grade, come and demolish my house. Are you a native doctor? No. You're not a native doctor. PG of my grade, come and demolish my house. So all these things is just to weak me. As I'm talking to you now, I'm homeless. Who demolish your house? PG of my grade. What is PG? President General. President General? Yes. I say. A kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wò wá nìkan ní Ajára Màlífà TV ojú tẹ́ fi ń wò wá ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá nídìí. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó la gbọ́ wípé wọ́n ti rọ́wọ́ tó àwọn afurasí ọ̀daràn tí wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó yẹn CSP Benjamin Hundeyin ló ti fi ìròyìn léde o wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti rọ́wọ́ tó Adénúgà Tósìn ọkùnrin, Jésù tó fún mi Ezekiel ọkùnrin àti Adéníjì Jùwọ́n ní tiẹ̀ náà jẹ́ ọkùnrin látàrí pé wọ́n bá àwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀, wọ́n ní wọ́n fura sí wọn wípé wọ́n jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ṣe pàṣípàrọ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ohun ìbọn àti ìjà olóró ìyẹn ní ìpínlẹ̀ Èkó àti àwọn agbègbè kan pàápàá tí wọ́n pè ní Owódé Ìkòròdú. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn léde, wọ́n ní ṣe rí ọgbọ́nú eléyìí tó jẹ́ ti ikọ̀ ọlọ́pàá ètò wà ní agbègbè náà ló jẹ́ kí wọ́n rọ́wọ́ tó àwọn wọ̀nyí tí wọ́n sì bá ìbọn ìléwọ́ lọ́wọ́ wọn pẹ̀lú ohun tí ó ní ṣe pẹ̀lú ọta rẹ̀. Wọ́n ní iṣẹ́ ìwádìí jẹ́ kí ó yé wọn wípé lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí ṣì pọ̀ ní àwọn agbègbè náà léyìí tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe ni wípé kí wọ́n dàbàrú ètò àlàáfíà eléyìí tó wà ní agbègbè Ìkòròdú ìyẹn Owódé Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó ní ìbámu pẹ̀lú iṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n tẹ̀síwájú ní ṣíṣe. Ibẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá tó rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ìwádìí ti fi léde wípé àwọn ṣì ń wá àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn eléyìí tó jẹ́ akẹgbẹ́ wọn tó kù o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, ìyẹn tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó yẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood ó ṣe fìdí ọ̀rọ̀ náà léde fún ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó yẹn CSP Benjamin Hundeyin wípé àwọn ò ní gbèsùgbègbà láti lè jẹ́ kí ọwọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ afurasí ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí kí ọwọ́ wọn kí wọ́n tẹ̀ báṣọ. Wọ́n wá tẹ̀síwájú pé àwọn tí wọ́n rọ́wọ́ mú yìí eléyìí tí wọ́n porúkọ wọn ní ìyẹn Adénúgà Tósìn, Jésù tó fún mi Ezekiel, Adéníjì Jùwọ́n yìí wọ́n ní wọ́n máa fojú ba ilé ẹjọ́ láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ṣì ń lọ láti rọ́wọ́ tó àwọn tó kù wọn láti lè jẹ́ kí àwọn tó kù náà kí wọ́n lè fojú ba òfin torí pé wọ́n ti ṣẹ̀ sí òfin. Wọ́n ní lára ohun ìléwọ́ tí wọ́n gbà lọ́wọ́ wọn òun ní ìbọn ìléwọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọta léyìí tíṣẹ́ ìwádìí jẹ́ kó yé wa wípé wọ́n ń fi àwọn wọ̀nyí ṣe pàṣípàrọ̀ níbi tí wọ́n bá ti fẹ́ dájà lẹ̀ ni wọ́n ní kẹ́nìkan kò lọ síbẹ̀ láti fi dàbàrú àlàáfíà agbègbè yòówù tí wọ́n bá ti fẹ́ ṣọṣẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá ìyẹn CP Ọlọ́rundáre Jimoh Moshood wọ́n ti wá kọjú sí orúfẹ́ ìwà yìí o wípé kí ọmọ kó kìlọ̀ fọmọ rẹ̀ torí pé ìpínlẹ̀ Èkó pàápàá lábẹ́ ìṣàkóso ilé tó wà lóde yìí àwọn ò nígbà láti pé kẹ́nikẹ́ni kó dá àlàáfíà tó wà nípínlẹ̀ náà kó dá láàmú. Afurasí ọ̀daràn kan eléyìí tí wọ́n pè ní babaláwo òun la gbọ́ wípé What's your name? What's your name? My name is Ibile. You are from which state? Where do you reside? You reside in the Republic. What do you do for a living? You're a businessman. Where are you heading to now? I don't know where I'm heading right now because they say before you allow the person to talk. You understand? Because you were an officer. Someone might say you were or you were whenever you know that you are innocent. Whenever you know that you are innocent, even though they take it to you will go there. The God of vengeance will still deliver you from it. But you know there's an issue on ground concerning you, huh? An issue concerning me is a political issue, something politics, qualification against me because I will be next of kin. So, and some people in my village don't want me to be that next. So they are planting people against me because I'm not sure that I can fall. That is the major issue. And people, PG of my grade, come and demolish my house. Are you a native doctor? No.
You're not a native doctor. Beauty of my view come and demolish my house. So all these things is just to weak me. As I'm talking to you now, I'm homeless. Who demolished your house? PG of my village. What is PG? President General. President General? Yes. As a king? No, President General of my community. Okay. Yes. So why did he demolish your house? Because they are the one that planted something that is disturbing me. What is that? Something like what? You know? They planted something They like planted, let me call it. They planted something, I don't know who call the guy. They planted someone, he's a young guy. The young guy, there is a way I'm building a new house.